adúgbò lọ́dún. Tọ́ adúgbò lọ́dún Ọlọ́run. Adúgbò lọ́dún Ọlọ́run. Káwọn adé ládùúgbò alhamdulilayi rabbil alamin. Èyí tèmi ó kàn wí kò ní pọ̀. Àti gbádùn yín. Babala gbádùn yín. Wallahi agbádùn yín gan. Agbádùn yín gan. Bá a ti máa gbádùn yín tẹ́lẹ̀. Bá a ti máa gbádùn yín tẹ́lẹ̀. A tún wá gbádùn yàtọ̀ lónìí. Ọ̀rọ̀ Sheikh Adam tẹ́ ń sọ. Wọ́n ní ọ̀rọ̀ Sheikh Adam tẹ́ ń sọ. Ẹ wá gègé ó sì dàbí ìgbà pé agége lájọ. Wọ́n ní ẹ̀ wá kéwúnú mọ́ríkàsì gangan. Pé náà ìgèlè ó dàbí àtẹ́gbẹ́ bíyá inú mọ́ríkàsì gẹ̀lẹ́ ń gbé. Èmi á máa sọ kinní kan. Bàbá náà máa sọ kinní kan. Tí ọmọ kí wọ́n bá lálùbáríkà. Wọ́n ní tí ọmọ kéwọ́ bá ní àlùbáríkà. Yóò ní àfa àtọ́pọ̀. Yóò ní àfa àtọ́pọ̀. Yóò ké ní yóò ké lọ́hùn yóò ké lọ́tún. Yóò ké níyìn yóò ké lọ́hùn yóò sì ké níbẹ̀. Nígbà tí mi wọ Markaz. Wọ́n nígbà táwọn Markaz. Mo kọ́ kéwú Jawahirul Islamiyya. Wọ́n láwọn kéwú ní Jawahirul Islamiyya. Mo parí ọdún mẹ́rin lágbàjì. Àwọn parí ọdún mẹ́rin lágbàjì. Ilé bàbá mi. Ilé bàbá wa Alfa wa. Ilé àfa wa Gali. Ilé bàbá wa Gali. Mo ti parí. Wọ́n níbẹ̀ làwọn ti parí. Ẹ wá sọ̀rọ̀ kan mo máa ń wò ní máa ń tábà yín. Wọ́n ní ẹ máa ń sọ̀rọ̀ kan àwọn máa ń wòye àwọn máa ń tẹ̀lé yín. Nígbà tẹ wà ń lọrin. Nígbà tẹ wà ní primary school. Kọ́kọ́ lọ. Ẹ̀kọ́ lọ Ansarul Islam primary school. Bẹ́ẹ̀ni. Ansarul lẹ lọ. Bẹ́ẹ̀ni. Ẹ wá parí ń bẹ̀. Wọ́n ní ẹ parí ń bẹ̀. Nígbà tó já sí pé ó níbi tí Ọlọ́run fẹ́ tarí yín sí. Ó nígbà tó níbi tó Ọlọ́run fẹ́ tarí yín sí ó sì ní mission tọ́lọ́run fẹ́ lò yín fún. At-turku shatta wa turkul khayri afrada. Akramakumullah. Was-salikuna tariqal khayri afrada. Ayakumullah. Eríire là ń wá kiri. Wọ́n lé rire là ń wá kí. Èèyàn wá lè rí lọ́nà kan. Ọlọ́yìn ò lè rí lọ́nà kan tẹ̀sí lọ sí primary school ń bẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ròyìn Sheikh Adam. Wọ́n ní bẹ́ẹ̀ ti ròyìn Sheikh Adam. Wọ́n ṣe mú. Wọ́n ṣe lọ káàkiri wọ́n ṣe kéwú káàkiri. Èmi ń jọ máa gbàjì. Wọ́n láwọn ń jọ máa gbájì. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé. Wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ti ń pè é má gbàjì. Wọ́n ṣe ń pè àwọn má gbájì. Wípé bàbá wa Sheikh Adam. Bí bàbá Sheikh Adam kéwú lọ́dọ̀ wa lágbàjì. Lọ́dọ̀ bàbá wa Umar. Bàbá wa lọ́dọ̀ bàbá wa Umar. Alabuhaji. Ẹsẹ̀ yìí ò lé ní. Wọ́n lè ṣe yún lé ní. Mo tún wá jọ máa lé Sheikh Adam. Wọ́n tún wá jọ ọmọ ilé Sheikh Adam. Ìyá mi ibi tí wọ́n ti bí. Ìyá tó bí bàbá wa Fọdílátì Alhaji Abdulrazak Ibrahim Milo ọmọ ilé ará Ọ̀yọ́ ni wọ́n. Bàbá mi kàn náà gan mi. Bàbá wọn kàn náà mú wọn ni. Èmi náà Lansaru. Wọ́n láwọn náà lọ Ansaru àwọn náà parí bẹ́ẹ̀ àbáwọn lọ́wọ́ fà wọ́n kú òun bẹ́ẹ̀ ní primary school bẹ́ẹ̀. Wọ́n kàn mú mi lè kọ́. Wọ́n ní bàbá àwọn ló máa kú òun bẹ́ẹ̀ pé ká lè kó. Àwọn náà lọ primary ní Ansarul Islam lọ ń gbà ní àbáwọn ajé wọn parí lẹ́yìn náà ti parí bẹ́ẹ̀ wọ́n máa wọn lọ. Wọ́n nà mí tásìkò mọ́ wá dẹ́kun. Wọ́n láwọn dé kó. Wọ́n á kọ́kọ́ lọ fi mí sí ọ̀dọ̀ àfa Daoud. Ọlọ́dọ̀ àfa Dawuda náà fà wọ́n sí Sheikh Daoud. Ní Mọ̀kóńdò rẹ̀ ni. Ní Mọ̀kóńdò lọ àfa Daoud yẹn. Ní Badia. Ní Bàdíà. Mo lọ́dún kan bẹ́ẹ̀. Wọ́n láwọn lọ́dún kan bẹ́ẹ̀. Wọ́n á pe bàbá mi pé kéwú tí n ké bí iná dà. Kéwú tí n ké iná dà. Wọ́n ní sẹ́kẹ́wù táwọn ń ké yìí náà dáa. Àmọ́ èyí tí n ké bọ̀ láti ilẹ̀. Èyí táwọn ń ké bọ̀ láti ilẹ̀. N fẹ́ kí ó wà ká láfà síra mọ́. Wọ́n láwọn fẹ́ kọ́ yàtọ̀ síra wọn. Mo fẹ́ lọ Markaz. Àwọn fẹ́ lọ Markazi. Wọ́n wà mú mi Markaz. Wọ́n ní a máa lọ Markazi. Ẹ ròyìn bàbá pẹ̀lú mímọ̀. Mo wá fẹ́ sọ̀rọ̀ wọn torí púpọ̀ nínú ìrìn àjò wọn sojú mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Tí Sheikh Adam bá ń lọ ibì kan. Sẹ́rí mi bẹ́ẹ̀ tí lẹ́ẹ̀ léwu èmi náà lé gan. Àwọn àfa Markaz wọ́n ṣe mítìnì fi mí sọ́dọ̀ àfa Ṣáṣìbì ni àwọn àfa tó burú tá a fọ ọmọ yìí sọ́dọ̀. Àwọn àfa tó burú tó lè handle ọmọ tó bá burú tá a fi sọ́dọ̀ rẹ̀ wọ́n á rí pé Mọ̀lánà Sheikh Shazili ni. Mo mọ kéwù àmọ́ kéwù wù mí ìwé lóhùn. Wọ́n láwọn ọmọ kéwù wọ àwọn ìwé ló wọ àwọn. Mo máa ń sa àárín Èkó ni bàbá mi gbé Lagos Island. Sẹ́rí gbogbo Lagos Island kò síbi tí ń mọ̀. Bóyá union ní ìbá ṣe. Wọ́n bá yà wọn mú mọ́tò. Àwọn ọba yà ń gbà náà. Bóyá union ní ìbá ṣe. Sẹ́rí ọmọ tó jẹ ṣé àmàlù lẹ́kọ̀ọ́ nìṣun. Sego. Àjọ rìn rí. Wọ́n láwọn àtijọ́ ṣe pọ̀ yí dáadáa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
àfa kan bẹ wọ́n pè ní àfa Abdulrahman Bani àwọn méjì ni wọ́n wá Markaz Sheikh Abdulrahman Bani àti àfa ìrántí àbúrò àfa Abdulrahman san tó ń lọ sí Saudi àfa Abdulrahman ni wọn ó wá burú gan bàbá wọn bàbá lè Bani ni wọ́n mú wá Markaz òun náà wá sá wá sèkó àárín Èkó ní ìtafájì ni bàbá tí wọ́n ń gbé bàbá tèmi ń gbé ọ̀fun. ó níbi tí àbá lọ wọ́n ń sàlàyé ìdí ẹ̀bẹ̀ òun náà ní fún àfa Àtayese wọ́n ń bọ̀ abẹ́ padà ní òkè àárín ní òkè àárín sẹ́ni gbogbo Tom Jones gbogbo kò sí àdúgbò tí ń mọ̀ lẹ́kọ̀ọ́. Allahu Akbar. tí n bá ti wá lọ sí Markaz tí ààyè díẹ̀ bá ti wá yọ ní wàá sá wá sẹ́kọ̀ọ́ ní wàá sá lẹ́kọ̀ọ́ àbí tá a bá wà lọ́rin ní wàá fi opportunity ń sáré Èkó. Ngbà tá a jí rí bẹ́ẹ̀ wá ní ìmọ̀ mú ọ lọ gbogbo bí tí n bá lọ ni. Ǹjẹ́ ọmọ sá lọ mọ́ láàyè mo bá wà bẹ́ẹ̀ láti gbà náà wọ́n ti wá wò pé táwọn bá ń lọ gbogbo bí táwọn bá ń lọ mi ní màá jòkó wájú. Àfa àwọn kan bẹ́ẹ̀ wọ́n pè ní àfa Ali àwọn aláṣáájú wa lọ́dọ̀ àfa Shazili. Má sọ fáwọn èèyàn àyàn rò pé bóyá ọmọ ẹ̀yìn ni mí níbẹ̀ ni. Ó pọ̀ gan-an gbogbo orin ajó sí Shazili ni mo mọ̀ lálọ́ báàgì ni wọ́n kà máa fà mí kí báyìí wọ́n ti hàn lẹ́kọ̀ọ́ fá kó tó di pé wọ́n dé lọ́rin ṣe rí orílẹ̀ òun a máa lọ bẹ̀ dáadáa àwọn náà máa sábà pè lórílẹ̀ lọ́dọ̀ àfa wa Saheed Ọláwùmí tá a máa lọ ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ Jàbárù lájàbára ilẹ̀ ẹ̀wọ̀ ọdún náà ní 1985. Bàbá kan fẹ́ rán ilé ìwé wọn ń bọ̀ ọdọ̀ àfa wọ́n darí ká Àtayese. ń bọ̀ ọba yín nítorí àwọn kankan tí mo rí lára yín tọ́jọ́ tàfà mi. wọ́n ní torí àwọn kankan táwọn rí tọ́jú Mọ̀lánà Sheikh Shazili wọ́n ti ń sọ̀rọ̀ náà fún gbogbo aládìjọ́ ní. ṣe rí àníyàn dáadáa. Bàbá ní kan táwọn rí lára yín alákọ̀ọ́kọ́ wọ́n ní mẹ́ta náà ni mẹ́ta ni wọ́n ní mẹ́ta ni. tí mo sì fi rí i pé ẹ lè jábọ́. wọ́n ní táwọn fi rí i pé ẹ̀ lè jábọ́. bẹ́ẹ̀mi ti rí i wọ́n panu pọ̀ sọ mí di báyìí. mo ti jáde nínú igbó rí sábà mi nínú igbó ìtàn pọ̀ fa kò sí ìrìn àjò wọn tẹ̀mí ọmọ àbí táwọn míì ta tún jọ wọ́n máa wòran mi wípé èmi àbáàlẹ́ ọwọ́ amọ́tò mi níjòkó wájú bá àbá Amẹ́ríkà sọ bá tẹ̀lé wọn tí bàbá bá fẹ́ fíìsì wọn sínú mọ́tò wọn ó fi tún torí àwọn àbá Sàlátì àbá Shazili àwọn ní mọ́tò wọn ní mọ́tò tó dángájá nígbà náà tó dáńgbà náà kọ́ra mọ́tò bàbá kọ̀ọ̀kọ̀ fẹ́ yanjú tó ti wọn. ìjọba bí ọlá gbé mọ́tò wá fún bàbá mọ́tò òun lo ọdún kan ní abẹ́gi àwa lè sọ àwa kéwú láti tàdí lì nù gbogbo ìta kéwú yìí o nígbà tá a dé Amẹ́ríkà sí wọ́n sẹ̀ tún wọ́n dá wa padà síbẹ̀rẹ̀ ni ọwọ́ ya bàbá wo mọ́tò bàbá wà á yà tó mọ́tò wọn. ṣẹ́yìn láyé àwọn ìdí àgbọn wa bá bàbá tí bàbá ti dànù bàbá ò wọ̀ bìyà tí ọ̀kọ́kọ́ bá yé wọn jẹ́ nù. mo fẹ́ kẹ́ fún mi ní àfa bàbá gẹ́gẹ́ ló tẹ̀ fẹ́ pè bàbá ní àkọsáyè fún mi kẹ́bí ń tẹ́ sọ yìí. wọ́n láwọn rí kan mẹ́ta lára yín wọ́n á fi wé ti Sheikh Shazili bẹ̀ náà lọ. bàbá wa ní kọsáyè fún mi èmi ní ṣẹlẹ̀ yìí mo láwọn ọmọ tó kájú ẹ̀ wọ́n wá pè àbá wa Sàlátì sẹ́ni gbogbo ìgbà náà ń jánẹ́sì ọ̀ràǹdà ni jánẹ́sì ọ̀pọ̀ Amẹ́ríkà sí. àjẹ́nàsì gbogbo ògbò ni wọ́n gbà náà. bọ́ bá sì wà nọ́mbà 1 ni mo wà. Billahi lẹ̀ sí. tá a máa ń sì ń ṣe ṣàádà èmi ní máa ka ìsẹ̀ ìdúlì nìdọ́ táwọn obìnrin àtàwọn ọkùnrin àwọn Saudi ọmọ gbé àwọn Saudi kan náà Abdullahi Saudi tó wà l'Amẹ́ríkà àbí kò yẹ ní ìṣe fàárí ó wà nínú àwọn tí mo tírẹ́nì nípa kẹrà. àbá ní kan mẹ́ta làwọn rí lára yín. ṣé wàá lákọ̀ọ́kọ́. wọ́n lákọ̀ọ́kọ́ ń bẹ̀. ṣíṣe Shazili ni. Sheikh Shazili dẹ́yìn náà ní tẹ́ fi jọra yín. afa ní àyà. wọ́n lé ní àyà bíi Mọ̀lánà Sheikh Shazili. kò sí òótọ́ ọ̀rọ̀ tá a fò lè sọ. wọ́n ní kò sí òótọ́ ọ̀rọ̀ tábà Shazili lè sọ bẹ́ẹ̀ yìí náà ti ń sọ báyìí wọ́n ní àwọn kọ́nù tẹ́ fi jọra yín táwọn fẹ́ràn yín. àkọ́kọ́ tí mo kọ́ rí nu. àkọ́kọ́ táwọn kọ́ rí nu. ẹ̀kejì. wọ́n yẹ́lẹ̀ kejì. ẹ wá ní àníyàn tó dáa. wọ́n ní ẹ ní àníyàn tó dáa sí gbogbo èèyàn yálẹ̀ yìí tẹ́ ẹ̀díjọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní àbáwọn tẹ́ ẹ̀dọ́ ṣe nísìnyí
àníyàn yín clear àti gbogbo bí mo láńsẹ́ òṣàzì lè ti dínú tẹ́ tó fi jọ wọ́n. àfẹnitẹ́ bá rí pé kò dá. àfẹnitẹ́ bá rí pé kò dá mẹ́jẹ̀lẹ́ yóò súnmọ́ wa ilé yóò dọ̀tí wa. bàbá mi ti ṣe nu. ẹni bàbá sásì lè ti ṣe nu. bàbá mi súnmọ́ gbogbo èèyàn. wọn láwọn sásì lè súnmọ́ gbogbo èèyàn. ó dá àwọn kan yàrá tó fún àwọn tèmi rèé. mi súnmọ́ gbogbo èèyàn. bẹ́ẹ̀ ni náà tí mo ṣe nì. ìkẹta. ẹlẹ́kẹta. tẹ wá fi kó tán. tẹ wá fi finish everything. ọlọ́run bò yín ní mímọ́. wọ́n lọ́n bò yín ní mímọ́. ó wá kó papọ̀ mẹ́fà sọ́yà fún yín. n tẹ tí ì débẹ̀. ẹ̀ ti báláwo èdè bẹ́ẹ̀. ọgbọ́ n fẹ́ sọ fún dúró kẹlẹ́. bàbá aláwọ̀ fẹ́ sọ̀tọ̀ ju ọ̀rọ̀ ni àti bó láwọn fọ̀pọ̀lọpọ̀ pamọ́ dijọ́ Sunday. ọlọ́run bò yín fàṣà. wọ́n lé ọlọ́run bò yín fàṣà. èmi ní sọ pé ní fàṣà fà. wọ́n ní tó bá máa sọ pé ní fàṣà fàṣà táwọn sọ pé ní ẹjọ́ sọ pé kò níbẹ̀ kọjá rẹ̀ sáà. a fi fàṣà àdàlẹ̀ rú. wọ́n ní wọ́n láwọn fi milẹ̀ wọ́n fi jalè rú. a sì fi alukurani dára. àwọn sì fi alukurani dára. tá a sì ní kéèké kúke. àwọn sì ní ba aluku ò ní ba kurani jẹ́. ọ tẹ̀lé kéèké kíkó lọ́dọ̀ sí ṣáàzì. ò ní lọ. ò ní lọ. ó lè lọ. kò ní lọ. mẹ́tẹ̀ẹ̀ta tí mo rí lára yín. wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta ni táwọn rí táwọn fi fẹ́ràn yín gan-an ni. gan èmi àgbàbà mi. ó pé síbẹ̀ àníyàn tó dáa ó pé síbẹ̀ ẹ tún wá ní àyà ẹ akínníyín bí ká sọ̀rọ̀ ká gbọ́dọ̀ kalẹ̀ ká bọ́ kulẹ̀ nìkan. wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta ilé àwọn ilé ara yín àti mọ̀lánà sí òṣìṣẹ́ táwọn fi fẹ́ràn yín. ńjọ́ tí bàbá wa Òkè Agodi. bàbá mọ̀lánà sí òkú ya haya. tí wọ́n fẹ́ kọ́kọ́ kíjímọ̀. tọkọ fẹ́ kọ́ kíjímọ̀ ní markaz níjọ́ náà lọ́hùn-ún. sọ pé mo sọ fún mi pé lálọ́mbà gidi. wọ́n ní lálọ́mbà gidi àwọn. àjọ wa mẹ́. wọ́n láwọn wá mẹ́ ìjọ náà. èmi jòkó wájú. aláwọ̀ jókòó wájú. àbá àlè wa mọ́tò. àbá àlè wa mọ́tò. ìmáàmù sàláàtì wa mọ́tò àbá sàláàtì. àbá ìmáàmù sàláàtì tó ní wa mọ́tò àbá sàláàtì. àbá Usmanu Alápèkí àwọn ni wọ́n jòkó wájú. àbá Usmanu Alápèkí àwọn náà jòkó jọ́lẹ́gbẹ̀ẹ́ wọn jọ́nà. wọ́n wá ní àwọn àbá sàláàtì jòkó lẹ́yìn. àwọn àbá sàláàtì jòkó lẹ́yìn. wọ́n wá àgbàtà bá mi wá lọ Kọ́írà wọ́n wá ra fèrè kan wá. àwọn àṣà ti lè ra fèrè kan wá. pàmpàmpàràmpàràmpàràmpàràmpàrà wọ́n tún wá rà ká bàbá sàláàtì náà. wọ́n rà ká bàbá sàláàtì náà. torí àtàwọn sára mọ́tò. àfa fẹ́ràn bàbá sàláàtì gan. ẹnà fẹ́ràn bàbá sàláàtì gan. fèrè wọn rà sára mọ́tò wọn. wọ́n wá ra tàbá sàláàtì wọ́n ra tiwọn náà. wọ́n rà tàbá sàláàtì wọ́n ra tiwọn náà. wọ́n wá fi tiwọn sí wọ́n fi tiwọn síbẹ̀ wọ́n fi tàbá sàláàtì nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ wá ní tí ń wí. Allahu Akbar. àwa wá sí níjọ́ tí wọ́n kọ́kọ́ kírun. ìjẹ́ tí wọ́n kọ́ kí jímọ̀. tíṣe Adamu ń bọ̀ wálé. tíṣe Adamu ń bọ̀ wálé. ok Lágòdì bíbá yìí. Lágòdì ṣé wàá rí gbà tá a débi ìyànà tí a ti yà síbi Agodi ṣé o sáré lè wà bọ́lẹ̀ àti ṣé o sàláàtì ṣé bọ́lọ̀ ti dá wọn. La ilaha illallah. àbáṣà ti yáàyì nígbà tágbà tún dé ni wọn ò yáàyì mọ́. wọ́n pupa àwọn natural tọ́lọ̀ ń bò wọn. àbá mi ò pupa wọn dúdú ni àmọ́ ọ̀gá ó sì balẹ̀ àmì ìjèjì wá bẹ̀ jọra wọn. wọ́n wá bọ́ọ̀lẹ̀ wọ́n á jókòó síwájú wọ́n ti wá sọ fún mi àtàfà àdí pé wọ́n ti sọ fún bàbá ti dé Adéta kọ́ àgbà ọ̀nà sẹ́mẹ́ta bá gba ọ̀nà kíní wọlé ọ̀nà pàkátà. ọ̀nà tá a mọ́. lágbà ń jọ náà ṣé wá nígbà tá a débẹ̀ bàbá àwọn afá mi méjèèjì wà bọ́ọ̀lẹ̀ wọ́n ti tó wọn ẹ̀dàkùn tá ní orí wọn tẹ́rù ò ní bà wọ́n wá ń bọ̀ pèsè wọ́n sì kíjí mà ilé ní àbí òní. àbádìbẹ́ débẹ̀ àlí tí mo fẹ́ ṣe rèé. wọ́n wá bọ́ọ̀lẹ̀ àbá mi wá ti nílé màtá wá tí wọ́n ra kínní àbá wa ni fèrè mi yìí kí ni ń wí ọ̀yà ẹ̀sọ́ ti ń wí pọ̀nrán wọ́n á ní kí àbá àkọ́kọ́ máa wí àwa tá a jẹ́ ọmọ kí tá a jẹ́ àkábírù náà àwọn kéwù ẹnìkan ní sọ pé làyíláyílá alájí gbẹ́nu sóhùn làyíláyílá làwúkọ̀ wọ́n tún ní kí ni tó ń wí kí ni tèmi ń wí ẹnìkan ní subhanallah alájí ní gbẹ́nu sóhùn nígbà tí wọ́n ní kí mi ó wí kí n wí mo ní àsìbúlàlá wọ́n ní gbẹ́nu sóhùn àsìbúlàlá wò Allah àwọn náà wá wí tí ń wí ń jọ náà tí fèrè wí tí ń wí ń jọ náà la ilaha illallah wọ́n á ní kí ni tàbásọ̀ láti ń wí nígbà tó ta ti wọn náà ká tó kú òlé kò ní o ká tó lọ bá wọn bàbá òun wá ń sọ pé ìrántí kíní tóònù tí wọ́n mú náà mọ́ àmọ́ àwọn ń tú jákujàku wọ́n wá ń bú wa pé ẹ gbádùn ẹ tẹ̀ mọ́ nǹkan kan bọ̀ya ní màlìmọ̀lá ó kọ tí àáfà àṣàrà ti ń jẹ
Allahu Latif. Allahu Latif. Ṣé òṣàṣì lè àṣùbùnàlá. Òun ni kíní yẹn ń yí àfáàdì ìdí rà á ni wọ́n wá ra tàṣìbùnà láwù náà wọ́n ra òun náà wá. Allahu akbar. wọ́n á gbé fún wọn nígbà tá a wá débẹ̀ yẹn wọ́n wá bọ́lẹ̀ àwọn àánú mọ́tò wọ́n á ju fèrè yẹn lẹ̀ wájú àfáàsà ti wà yẹn yìí àfáàsà sì ló wà wájú. wọ́n ń fasẹ̀ rìn wọ́n dún tẹ̀lé wọn lẹ́yìn. fèrè yẹn wọ́n dún lẹ́yìn fèrè ń dún wájú gbogbo òkè bóun dàrú ni. La ilaha illallah. káfi dé káfi wá kírun jọ náà La ilaha. tí bàbá fi wá kírun. La ilaha. nígbà táwọn ń darí bọ̀ àwa gba ibi lè ṣe kàmọ́ nígbà tá a dé wájú ṣe kàmọ́ bàbá dúró. Allah. Ṣé ara mu dúró? bẹ́ẹ̀ ni check it and confirm n tí ń wí yìí n tó sojú mi ni n tí ń bá sọ yìí ní parọ́ mo mọ̀ wọ́n dáadáa ọmọ kéwù ni mí o Bẹ́ẹ̀ni. tó kéré o Bẹ́ẹ̀ni. àmọ́ sẹ́mi fún àwọn ọmọ kéwù kan bẹ tó yẹ pé Bẹ́ẹ̀ni. wọ́n gbọ́dọ̀ máa mú kí ni Bẹ́ẹ̀ni. nígbà tó yá wọ́n bá akérò tán àṣẹ gbogbo ẹ̀ tán bàbá sọ̀rọ̀ tán àwọn ń bọ̀ àwa díwájú ṣé kàmá wọn á dúró Wọ́n dúlé. gbogbo mọ́tò ló dúró ẹni tó bá fẹ́ jì mí tó bá fẹ́ jà mí níyàn kọ́ jà mí níyàn tí ń wù ṣebí láìpẹ́ láwàá yìí Bẹ́ẹ̀ni. kọ́ confirm ẹ̀ kọ́ check ẹ̀ kọ́ confirm n tó sojú mi ni bàbá wa dúró wọ́n á fi ẹsẹ̀ rìn lọ ilé iṣẹ́ kàmá apáàkì sí títì wọ́n ní bàbá tí bàbá dé ní wọ́n délẹ̀ Mawlana Sheikh Kamaluddin bàbá wa ní wọ́n páàkì bàbá wa jáde bàbá wa dúró. tá ń bọ̀ látàgòdì táwọn ń bọ̀ látàgòdì tí wọ́n kọ́kọ́ kírun àkọ́kọ́ tọ́kọ́ kírun àkọ́kọ́ lágòdì bàbá wa délẹ̀ Mawlana Sheikh Kamaluddin al-Adabi Wọ́n wá dúró. bàbá wa dúró pẹ̀lú mọ́tò bàbá Sheikh Adam wọ́n wá bọ́lẹ̀ bàbá wa fẹsẹ̀ rìn lọ ilé bàbá Mawlana Sheikh Kamaluddin. irú ẹ̀bùn tọ́lọ́ ń bùn yín kó wọ́n tún zákìrà ọlọ́run bùn mí. wọ́n ní rẹ́ẹ̀bù tọ́lọ́ ń bùn yín náà lọ́lọ́ ń bùn bàbá wa. tí n bá sì gbọ́ nẹ́sì kan lákọ̀ọ́kọ́ tí n bá gbọ́ lẹ́ẹ̀kejì ń tẹ̀lé àfà mi. wọ́n láwọn tẹ̀lé àfà ni. n sì tún gbàgbé mẹ́lá yìí. wọ́n láwọn ò sì ní gbàgbé. àfà ló nǹkan fún mi. wọ́n ní wọ́n lo nǹkan báwọn ni. àfà fẹ́ ń dà báyìí. torí wọ́n fẹ́ káwọn ọ̀rọ̀ náà fi mọ́mọ́ sí pé mo fẹ́ kọ́ ọ̀rọ̀ sẹ́ẹ̀. nígbà tí Sheikh Shazili àtàfà Sàlátì Sheikh Daoud gbogbo wọn kò sílé àfà tèmi lọ ní ma sùn bẹ́ẹ̀ tó wọ́n máa ń lò gbogbo wọn pátápátá kò sẹ́ńtì èlò. kí ni mo wá fẹ́ fàyọ. Sheikh Adam aláníyàn dáadáa ni. wọ́n ní bàbá Mawlana Sheikh Adam táwọn lọ gan aláníyàn dáadáa ni. ẹni tọrọ yìí bá sojú. wọ́n lẹ́ni tọrọ yìí bá sojú. wọ́n wá dúró síbi ẹnu ọ̀nà iléeṣẹ́ kàmá. wọ́n dúró síbi ẹnu ọ̀nà iléeṣẹ́ kàmá. bàbá ti wá gbọ́ wọn lókè bàbá náà wọ́n sọ̀kalẹ̀ bọ̀. wọ́n wá sọ̀kalẹ̀. wọ́n ní bàbá Mawlana Sheikh Kamaluddin al-Adabi wọ́n ti gbọ́ bàbá Mawlana nítorí Sheikh Adam. fèrè ń gbẹ́ ti jẹ́ wọ́n gbọ́ pé Adam ń bọ̀. wọ́n ní fèrè ń gbẹ́ nínú bàrà èrò ń gbẹ́ ti jáwọ́ mọ̀ pé àti tẹ̀yìn àti tí wọ́n èrò wọn àríwá yìí àwọn àtẹ̀yìn. èrò tí wọ́n pàdé Mawlana Sheikh Adam wọ́n fẹsẹ̀ rìn. níta bàbá wa ní mọ̀sídá. bàbá alájà àgbà ti wá rí. bàbá alájàgbà ti wá rí wọn àwọn náà wá bọ́lẹ̀. gbogbo mọ́tò páàkì ni. gbogbo mọ́tò páàkì ni. wọ́n wá ń sọ̀kalẹ̀ bọ̀. wọ́n wá ń sọ̀kalẹ̀ bọ̀. nígbà tí wọ́n dé sálẹ̀. wọ́n nígbà wọn dé sálẹ̀. wọ́n á kíra wọ́n á dì mọ́ra wọn. wọ́n wá kíra wọn dì mọ́ra wọn. ó tó ìṣẹ́jú márùn-ún tó ń fira ó wọn. tó ìṣẹ́jú márùn-ún tó àwọn méjì bìí dára tó wò jura wọn lẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. àmọ́ nǹkan sọ ń jẹ́lẹ̀ lọ́hùn. Allahu akbar. kò sí ní tó jẹ́ kí n sọ ilé yìí. wọ́n ní kò sí tó jẹ́ káwọn oṣù eléyìí. bàbá ní àníyàn tó dáa. bàbá ńlá níyàn tó dáa. bàbá sì máa fẹ́ kí nǹkan èèyàn dáa. bàbá sì máa fẹ́ kí ìkẹyìn ó dáa. àníṣe Kamal àti Sheikh Adam ò dàrú. wọ́n láàrin wọn ò dàrú. àwọn ọmọ kéwú ní dàrú. àwọn ọmọ kéwú ní dàrú. nígbà náà nígbà náà. bàbá Sheikh Kamal ọmọ wọn wá Amẹ́ríkà. bàbá Mawlana Sheikh Kamal wọn lọ́mọ wọn Amẹ́ríkà kìí ṣe èyí tí wọ́n mọ̀ ní ó tún gbọ́ mi lónìí. èyí tí wọ́n mọ̀ ní bàbá wa àlífà àti tànà tìjẹ́ta. lọ́mọ tó wá Amẹ́ríkà sí. lọ́mọ tó wá Amẹ́ríkà sí ó tún gbọ́ nísìnyí. èmi ò tún wá sọ ẹni tó tún wá àwọn Amẹ́ríkà tó sí. wá ẹsẹ̀ tó wá Amẹ́ríkà sí. grand card yẹn ni. grand cadre òní fadilatu Sheikh Abdulwasiu Kamaluddin al-Adabi. yóò dáa fún ẹ. Yakumullah. classmate mi. wọ́n ní classmate àwọn ni tọ́jà grand cadre òní ní Amẹ́ríkà sí. Allahu akbar. ológun Ọlọ́run. wọ́n ní pẹ̀lú ògùn Ọlọ́run. wọ́n jọ kó àwọn àti lọ́ọ̀yà Musa ẹni ò ti di lọ́ọ̀yà nísìnyí Musa Oríire ọmọ grand card àkọ́kọ́. wọ́n ní wọ́n jọ kó àbáwá grand cadre tòní pẹ̀lú bàbá wa Musa Oríire ọmọ grand cadre ti jẹ tàbí jẹrin wọ́n jọ kó wá papọ̀ ni. wọ́n jọ kó wọn wá ni. wọ́n jọ kó wọn wá ni. àmọ́ Àfàlàtí ti sún síwájú. Sheikh Abdulwasiu grand cadre tòní wọ́n ti sún síwájú. níbi kéwú. níbi kéwú. díẹ̀ díẹ̀. ju
so wọ́n sí ní ọ̀tọ̀ torí wọ́n sí ní àmọ́ wọ́n jọ ń gbé ni àmọ́ wọ́n jọ ń gbé ni àjọ máa jókòó lẹ́gbẹ̀ẹ́ àjọ máa jókòó lẹ́gbẹ̀ẹ́ ara tó rẹ̀ àjọ wa tún rìn ní ọ̀rẹ́ ni wá wọ́n láwọn tó máa rìn ní gánkàrí tòní pẹ̀lú ògo Ọlọ́run nítorí tún gbọ́ nínú Sheikh Kamali ó sọ pé kọ́mọ wọn mọ̀ wá Amẹ́ríkà sí wọ́n ní Sheikh Kamaludin wọn ò ní kí ọmọ àwọn mọ̀ wá Amẹ́ríkà sí o sẹ́rí àwọn ọmọ kéwú àwọn ọmọ kéwà alágbà kò ní wá àwa là ń jà nǹkan rù àwọn là ń dàgbẹ́rù àwa jọ wà bẹ́ẹ̀ títí di sanasálísà ìdájí wọ́n ní láti wà ìsàlẹ̀sàlẹ̀sà ìdádí láti tàdírí tọ̀ àwa jọ wà bẹ́ẹ̀ di sanasálísà ìdájí àwọn kan náà lọ gbé ọ̀tẹ̀ dìde àwọn kan gbé ọ̀tẹ̀ dìde láti ilé yẹ̀yìn tí wàhálà yẹn fi ṣẹlẹ̀ tí wàhálà yẹn fi ṣẹlẹ̀ ńgbà náà Allahu Akbar. sẹ́nà tí àwọn àròyìn kan tó ṣẹlẹ̀ àwọn àròyé ń ṣẹlẹ̀ ńgbà náà láàrin 1983-84 tó gbóná báyìí Bẹ́ẹ̀ni. làwọn kan wá ní ṣé bàbá ọmọ pé ọmọ Sheikh Kamali ń bẹ ní nítorí Ṣé Adamu máa pé ọmọ Mọ̀lánà Sheikh Kamali ń bẹ lọ́dọ̀ wọn Bẹ́ẹ̀ni. ṣé bàbá ọmọ pọ̀ ọmọ wọn ń bẹ bẹ́ẹ̀ bàbá mọ̀ náà bàbá ọ̀dẹ̀ lé wọn Bẹ́ẹ̀ni. mo lé wọn àwọn ọmọ kéwú náà dà gbogbo ẹrú àwọn tá a da ọgbẹ́ olójú pọ̀ ń bẹ̀ ló fi di pé àfa àgbàbẹ̀ lọkọ ya àbá gbàbẹ̀ lọ káírà gbàdé ìsàlẹ̀sàlẹ̀sà ìdádí kódà bàbá padà tún béèrè pé lágbájádà bàbá padà bèrè pé lágbájá ń kọ́ ó dùn bàbá ó dùn bàbá ń gbẹ̀ náà kẹ wo suhuba àti oṣù mahamala tó wà láàrin wọn àwọn là ń bà kan jẹ títí dè nínú àwa náà là tún bàjẹ́ o mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láwọn bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbá wa ẹ wọ́n ń ṣàtúnṣe àsádùn wa yìí sí wọ́n lè ń ṣàtúnṣe n tẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ ẹni tá fi mọ̀ Sheikh Adam ẹni Sheikh Adam nǹkan kan tó sojú mi ẹni kan tó sojú àwọn tẹ́lẹ̀ kètí sí spíkà ń gbà náà kèsì spíkà ń gbà náà gbé dání àfa Sheikh Shazili wọ́n lábà ṣe Shazili wọ́n wá ra spíkà kan bíi rédíò wọ́n ra spíkà kan rédíò báyìí níjọ́ ó ní antenna báyìí ó ní antenna níjọ́ tí bàbá ń bọ̀ wá sí ilé eléré ẹgbẹ́ bàbá ń bọ̀ wá lé eléré ẹgbẹ́ àti ilé sáyí ó dàbí pé kò lè mí gbé èmi ò mọ wọn o níjọ́ yẹn náà mo rí bàbá yẹn làwọn rí bàbá eléré ẹgbẹ́ àti bàbá sáyí ń gbà náà bàbá ní wáàsí tí mo wá ṣe lẹ́nu bàbá ní wáàsí táwọn wá ṣe lẹ́nìí mo wá parí èmi mo gbé spíkà fún séjìká wọ́n láwọn làwọn gbé spíkà yẹn lọ́wọ́ fún Sheikh Adam náà léjìká ní eléré ẹgbẹ́ mo gbé séjìká báyìí àwọn làwọn gbé torí Mọ̀lánà Sheikh Shazili gbogbo àwọn Amẹ́ríkà sì ní bẹ́ẹ̀ gbogbo ń bẹ láyé ọtí ń sọ yìí kí wọ́n máa chẹ́ẹ̀kẹ́ kí wọ́n máa kọ̀ fún wa ọ̀rọ̀ náà gbóná ńgbà náà ọ̀rọ̀ bàbá kọjá pé èlmíyà nìkan Allahu Akbar. wàlíyù láyé Ọlọ́run ní bàbá wòlíì Ọlọ́run tó pé tẹ́lẹ̀ ni Mọ̀lánà Sheikh Abdulwasiu Atayese ní tẹ́ẹ̀fì wá mọ̀ bẹ́ẹ̀ ntẹ́fì mọ̀ bàbá ni mo fẹ́ parí ìjà sáyé àti olórí ẹgbẹ́ Eléré ẹgbẹ́. wọ́n ní bàbá ni mo fẹ́ parí ìjà sáyé àti olórí ẹgbẹ́ mo kàn rí bàbá yẹn tó kàn dìde wọ́n ní bàbá kan bá dìde pé mi gbé wọ́n láwọn ti dé kí n lọ́wọ́ apẹ́rì ìdúró ni màá wà gẹ́gẹ́ bí áńgà tó gbé bàbá yẹn wá sí agbára lọ́wọ́ bàbá yẹn wá nínú ìṣíwájú bàbá wa kúrẹ́ síwájú Mọ̀lánà Sheikh Adama Adama síjàlá ni ọwọ́ parí ni àbí wa ni ọwọ́ ṣe wá sí síjàlá ni ọwọ́ parí ni àbọ̀ wá ṣe wá sí wàláyé sì tó fún wọn náà bàbá yẹn kọlà kọ̀ọ̀kan báyìí jọ́ tèmi orí wọn rí wọn rí abẹ́lẹ́rí ẹgbẹ́ yẹn kọlà kọ̀ọ̀kan bí abẹ́ ọ́fíìsì àkàbà yìí bí abẹ́ ọ́fíìsì làwọn jòkó sí ń jọ́ náà abẹ́ ọ́fíìsì àkàn tó tẹ̀léra wọn mẹ́ bàbá bẹ̀rẹ̀ wá sí bàbá bá bẹ̀rẹ̀ wá sí bàbá wa ní a parí ìjà lé nítorí Al-Qur'ani sọ pé ń tọ́ ìfàtánì minal mu'minina iqtatalu fa aslihu baynahuma fa in bagati ihdahuma 'ala al-ukhra faqatilu hatta tafiya ila amrillah. bàbá Mọ̀lánà èsì tí bàbá fún bàbá yẹn jọ fún bàbá yẹn nínú pé a parí ìjà lónìí ní sẹ́ bàbá ní ń tọ́ ìfàtánì minal mu'minina iqtatalu fa aslihu baynahuma bàbá ní táwọn méjì bá ń jẹ́ parí ìjà fáwọn méjèèjì aslihu baynahuma. ẹ ṣàtúnṣe láàrin àmọ́ in bagati ihdahuma 'ala al-ukhra tí kan ní wọn bá ṣe bẹ́ẹ̀ nígbà tẹ́lẹ̀ pé rí ń dùn díẹ̀ olóhùn nígbò tó lóhùn onígbò faqatilu hatta tafiya ila amrillah. bá a jà títí yóò fi padà síbi ọ̀rọ̀ Ọlọ́run èsì tán fún wọn jọ náà nù. èsì tán fún wọn jọ́nà náà nù bàbá wa níbi ń bá parí ẹ̀ lẹ́nu bàbá yín ti bá parí ẹ̀ lónìí tẹ ẹ bá ní ọ̀parí tẹ bá ní ọ̀parí àyà tá a lò fún yín àyà tá a lò fún yín nù Allah. bàbá wa parí wọn bàbá parí ìjà sáyí àti bàbá eléré ẹgbẹ́ ń jọ́nà ìjọ náà lọ́pàá èmi ò mọ̀ wọ́n. wọn láwọn ò mọ̀ wọn nígbà tó wá yá onígbà tó yá kò ju bí ìṣẹ́jú mẹ́ta lọ kò sì jẹ́ mẹ́ta lọ bàbá kan wọ̀ ọ́ kan báyìí bàbá kàwọ̀ ọkàn báyìí ni bàbá yìí kíní bẹ́ẹ̀ bí fìlà rẹ̀ wọ́n ní bàbá Sheikh Adam Mọ̀lánà Sheikh Adam wọ́n wá ní ọ̀nà bàbá yìí kíní bẹ́ẹ̀ bí fìlà rẹ̀ wọ́n fẹ́ lọ lè béèrè lọ́dọ̀ àwọn tó bá ń bẹ́ẹ̀ check it and confirm kẹ́ confirm ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nù agbárí mi ọ̀pọ̀ ní agbára bàbá Mọ̀lánà Sheikh ilá ilẹ̀ sí ilá ilá ọ̀rọ̀ pọ̀ nù agbárí mi wọ́n lọ pọ̀ bàbá ní bàbá yìí kíní bẹ́ẹ̀ bí fìlà rẹ̀ sẹ́ Sheikh Adam
Alamatul ilo. bàbá yìí kí ni bẹ́ẹ̀ bí fìlà rẹ̀ Kí ni bẹ́ẹ̀ bí fìlà rẹ̀? ẹ̀mẹ́ta ni wọ́n wí Ẹ̀mẹ́ta náà wí. bàbá yìí kí ni bẹ́ẹ̀ fìlà Bàbá yìí kí ni bẹ́ẹ̀ fìlà ẹ rẹ̀? bí àwọn alẹ́ olórí ẹgbẹ́ tó bá dàgbà Wọ́n ní ẹ béèrè lọ́wọ́ àwọn eléré ẹgbẹ́ tọ́lọ̀ ní kí wọ́n dìgbà lẹ́dọ̀ ní. bàbá ni kí ni bẹ́ẹ̀ bí fìlà rẹ̀ Kí ni bẹ́ẹ̀ lẹ́kẹ̀ta kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀? bàbá Sàràtì kan dìde Àwọn sọ̀rọ̀ bá dìde àti. bàbá wa Suleiman Bàbá Gùnìyàwí. Gùnìyàwí àwọn náà dìde Àwọn náà bá dìde. àwọn pé bàbá yìí kí ni bẹ́ẹ̀ bí fìlà rẹ̀ Àwọn náà bá gbẹnu mọ̀ lára sí Adamu. Bàbá yìí kí ni bẹ́ẹ̀ ló fìlà rẹ̀? bàbá yìí kí ni bẹ́ẹ̀ Bàbá yìí kí ni bẹ́ẹ̀ ló fìlà rẹ̀? sẹ́lẹ̀mà tó dẹ̀ kẹta bàbá Sàràtì sí fìlà rẹ̀ wàláhì àdólọ́bọ̀ lẹ̀ Wọ́n ní bẹ́ẹ̀ àdólọ́bọ̀ ẹ̀ lórí ìfìlà. Bàbá ní ìjọ náà. mo fi tí n bá purọ́ kí n kú Bàbá ní táwọn bá ń parọ́ kí kaba yóò ṣe àwọn. pé tí mo sọ yìí tí ọba rí bẹ́ẹ̀ kí n kú Wọ́n ní tí ọ̀bá níbẹ̀ kí kò ṣe àwọn kí n kú kíákíá dẹ́nu yìí. billahi lazi la ilaha illa Allahu huwa akbar. La ilaha illallah. mo gbé spíkà dání báyìí yóò mo máa ń sọ wípé Ẹlẹ́ àlá gbé spíkà dání ìrìn àjò náà wọn lọ́hùn pọ̀ ṣé Adamu sì fura tó sojú pẹ̀lú mi. bọ́lá ti ṣe wọ́n pẹ̀lú ìjẹni Ọlọ́run wọn pé bàbá yìí kí ni ń bẹnu fìlà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn ọmọ kí ó bá dìde nígbà tí bàbá yọ ọ̀gbọ́n mọ̀lánà ṣe wùsàlẹ̀ àti Àwọn náà sí fìlà rẹ̀. Abdullahi wọ́n bá náà sí fìlà rẹ̀ àdó bá ń jábọ́ nu fìlà náà. níwọ̀n ara ilé ti ẹ̀rántí Wọ́n ẹ̀rántí gbà náà ẹ̀rẹ̀ ti gbà náà. sẹ́ríjọ́ kejì ni wọ́n wá lọ Darul Ulum Wọ́n tẹ́ ẹ lọ níjọ́ kejì ni wọ́n á lọ Darul Ulum. tẹ́ ẹ lọ tẹ̀sẹ̀ dé ìjọ́ kejì bàbá lọ bẹ̀ Ìjọ́ kejì bàbá wa lọ bẹ̀. ibẹ̀ ni bàbá ti wá lọ fèsì Ibẹ̀ ni bàbá ti wá fèsì. Ibi àwọn ti ní. tamanna unasun A ní àmúta. ana amuta báyìí ní amuta Tamanna unazun. fatili kasabilo lastu bi abiyawadi ẹnu wọn mo ti kọ́ gbọ́ náà sùn. Àbálẹ́nu wọn làwọn ti kọ́ gbọ́dọ̀ sí yẹ. mo gbé síbíkà àwọn dáadáa Aláàsì gbèsè káwọn náà ni àwọn làwọn rù kí nígbà náà. Nígbà náà ní rù àwọn làwọn rù. torí àfọ̀ ọ̀fẹ́ kọ́ jábọ́lẹ̀ Kọ́ bá jábọ́ kò sírù síbíkà wọ́n máa gbé sẹ́yìn mọ́tò tẹ̀lé sí Ádámù Kọ́ bá bàjá nílà náà kí ní. bàbá máa pariwo torí kò tí ì sí àwọn síbíkà ń gbé rìn gbà Kò náà tí ì sí àwọn ẹgbẹ́. fẹ́ mọ àwọn kékeré kan tí wọ́n fi pẹ̀lú oògùn báyìí òun lọ́wọ́ ètò wọn rà yìí ó tó kinní Èyí tó wọ́n. ní gíga rẹ̀ kì í ṣe kó wúwo púpọ̀ ó sì ní kinní ọ̀pá báyìí bàbá wa sọ̀rọ̀ ńjọ́ náà Ẹni mọ̀lá ń ṣe Adamu sọ̀rọ̀ ńjọ́ náà. mo tún fẹ́ fi káyé Wọ́n láwọn tó fẹ́ fi kan sí. ọ̀rọ̀pọ̀ Wọ́n fi yókù níjọ́ Sunday. fi síjọ́ Sunday Wọ́n fi yókù síjọ́ Sunday. bàbá ńgbà táwọn ń lọ padà sékòó Wọ́n nígbà táwọn padà sẹ́kọ̀ọ́ láàárọ̀ láàárọ̀. bàbá kì í fi wọn yéé fi ọ̀sán àbí àárọ̀ wọ̀ lọ́rin Bàbá wọn kì í fi ọ̀sán àbí àárọ̀ wọ̀ lọ́rin. alẹ́ ni bàbá Alẹ́ iṣẹ́ Adamu máa fi wọ̀ lọ́rin. bàbá Tí ó bá sí urgent bẹ́ẹ̀ ni kíní. bàbá ó sì gbé oúnjẹ sẹ́yìn mọ́tò Àbó sì gbóúnjẹ sẹ́yìn mọ́tò wọn wọ́n ni máa wọ́n máa ṣe jẹ. oúnjẹ bàbá yìí jẹun Bàbá ìrà ń jẹjẹ wọ́n máa ṣe oúnjẹ tẹ̀lé wọn ṣé tá a bá débi tá a bá ti jẹun ọ̀nà mẹ́ta la ti máa ṣe Ṣàngó ọ̀nà mẹ́ta làwọn tí máa ń dúró ìtumọ̀ Ṣàngó ni ọ̀nà mẹ́ta ni wọ́n ti dúró. àwọn àfa àwọn wọ́n ọmọ ti sinmi. confam ẹ̀ wọ́n mọ̀ check mi báyìí Allah. ṣé arafa Daoud Wọ́n láfa Mọ̀lánà Sheikh Daoud Alfala. wọ́n gbàwẹ̀ gan Wọ́n ní wọ́n láìkì àwẹ̀ gan. ṣé wàá rí bàbá yìí jẹ nǹkan mẹ́ta Ṣé Adamu jẹ nǹkan mẹ́ta? bàbá kì í jẹ iyọ̀ Bàbá yìí jẹ yọ̀. bàbá kì í jẹ magi Bàbá kì í jẹ mangi. Èjì wọn gbádùn jù tó ní ẹkú mangi bá ti yọ̀. iyọ̀ Iyọ̀ Mọ̀jí. mangi. magi Ọ̀kẹ́lẹ́ kẹta. àwọn ìyá yẹn mọ bẹ́ẹ̀ sẹ́ àmọ́ bá ti sè Wọ́n láwọn ìyàwó wọn ti mọ kíní yẹn ṣe àwọn ọmọ bá tún máa ṣe. wọ́n yẹ sì jata Bàbá yìí sì jẹ ata ẹni ha ọ̀hún. Bàbá yìí jẹ ata. ẹni àwòkọ́ bàbá yìí jata Ṣé Adamu yìí jẹ ata? ní tí n bá wí confam Ó yìí yẹ- ní ìparọ́ sẹ́ àti tí n bá parọ́ kí n kú Àyà kún un lọ. Akẹ́kọ̀ọ́ sì ní ṣe pẹ̀lú ògùn ọlọ́wà bá wa Mọ̀lánà Sheikh. ó tọrọ ní sọ yìí Àmín àmín. bí a bá wá débi ọ̀nà mẹ́ta la ti máa dúró torí bàbá ọ̀fẹ́ wọlé tó wọ́ sọwọ́ ọ̀rọ̀ lẹ́ má lẹ́nu bàbá yẹ kí bàbá wa kọ́ á wọlé lọ́sàn-án wáyà tí wàá lọ rí tẹ́lẹ̀ nù Allahu akbar. á dóńbì kan á jẹun Wọ́n láwọn dúró àwọn ṣe Ṣàngó lọ́nà àwa kan. ọmọ kéwú tá a wà lẹ́yìn wọn Àwọn ọmọ kẹ́wú. àwọn tí mo dákọ̀ lẹ́ẹ̀kan wọn àwa aláwa tẹ́ni á ṣe Ṣàngó á wà jókòó èmi máa wá bu iyọ̀ dání sínú láìlọ́ọ̀nù Àwọn Mọ̀lánà Sheikh Alhaji Abdulrazak Ibrahim Hasbunallahu alaihi Abu Haji àwọn buyọ̀ lọ́wọ́ sínú láìlọ́ọ̀nù. torí gbogbo àbá náà mọ̀ pé àbí ìjẹ Àwọn iyọ̀ bàbá yìí jẹ iyọ̀. èmi á bu iyọ̀ sínú Aláwọ̀ buyọ̀ sínú láìlọ́ọ̀nù. Wọ́n máa ta kókó. Àwọn ta kókó ni. nígbà tó wá bu oúnjẹ fún wa Wọ́n bá bu oúnjẹ fáwọn tọ́jú ọmọ tó tẹ̀lé wọn. táwọn màmá wa àwọn màmá náà máa ń bu oúnjẹ Àwọn màmá ó bu oúnjẹ. kọ́ bá bu oúnjẹ o àwa ọmọ kéwù là máa gbé síwájú àwọn Wọ́n máa gbé síwájú àwọn àlùfáà. wọ́n ti wá mọ̀ pé wọ́n mú yọ̀ dání Ìmọ̀ àwọn àbá máa mú yọ̀ dání. tó wà ní ọjọ́ ti fún mi yọ̀ mẹ́ o Fún mi yọ̀ ń bẹ́ wọn. tí bàbá ọ̀gbọ́dọ̀ máa Ẹ máa jìbù. wọ́n máa jìbù díẹ̀ díẹ̀ bàbá ìdáwọ́ wọ́n lè ṣe bí ìgbà táwọn ń lọ ọ̀tọ̀ wọ́n wà bọ̀ sẹ́yìn àjọ lọ́wọ́ àti wọ́n jẹun lọ bàbá ni àjọ dáadáa Mọ̀lánà Sheikh Daoud ńkọ́.
ọlọ́ọ̀tọ̀ ó tún gbàwẹ̀ kọ́ ọ̀yà mẹ́rin jẹ́ náà sí náà Allahu akbar. la ilaha illa ó tún gbàwẹ̀ bọ́ wọ́n gbàwẹ̀ lẹ́nu ọ̀yà. ṣé Adamu pọ́n láti ti má gbàwẹ̀ lónìí gẹ́rẹ́. gbogbo wọn tó àfọwọ́dà òjì tábà ti bọ́ lẹ́bi tó ti tẹ̀sán go wọ́n aláwọ̀ lọ́ọ̀yà gbé wàá gbé omi dání. ọ̀nà mẹ́ta la ti bẹ́ẹ̀ sísan gbé ti dóńbì àkókò ẹ̀ dóńbì ẹ̀kejì ó wá délẹ̀ kẹta bàbá kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. nígbà tó wá délẹ̀ kẹta àwa dé Ògbómọ̀ṣọ́ taxi driver tí ń wa mọ́tò. bàbá sẹ́yìn pé nígbà tí àgbà dé gbàdágbà dé gbogbo àwọn àfa dúró báyìí gbogbo àfa dúró báyìí bàbá fẹ́ rí náà bàbá fẹ́ rí náà wọ́n fẹ́ nọsẹ̀ díẹ̀ pé kí n rìn kí n nọsẹ̀ ẹ̀dùn ń bọ̀ wọ́n á darí náà bàbá wa dáre náà. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹbí àfa Usman alápèkí wọ́n wà ń bẹ àwọn náà wà mọ́tò ẹbí àfa Mọ̀lánà Sheikh Usman alápèkí bàbá wa fẹ́ rí náà bàbá fẹ́ rí náà tàṣíùn yíwọ́ síbi tí tàṣíùn yíwọ́ bàbá ní kí ọmọ kọ̀fíìsà rẹ ni bàbá tó yà fún tó yíwọ́ sọ́dọ̀ wọn. gbogbo àwọn àfa kan sí ni. ó pèdè kan fún bàbá Mọ̀lánà Sheikh Adamu ńjọ́ náà bẹ́ẹ̀ ti sọ fún ẹ lẹ́sọ̀ bàbá kí bàbá yẹn gẹ̀gẹ́ ikú yá yín bẹ́ẹ̀ ti sọ fún ẹ lẹ́sọ̀ bàbá yìí kó wájú mi láyé páàkì. kọ̀mọ̀ pé Sheikh Adamu sọ pé àbẹ́ ìwọ sọ ńlá. kọ̀mọ̀ pé Sheikh Adamu lòun fẹ́ kọ́ọ̀lù fọ̀mọ̀ wọn. àti ti ń tọrọ ayé pé kọ́lọ̀ ọjọ́ ọmọ bàbá yìí. àti ti ń fi ẹ̀mí tọrọtọrọ òun sàfẹ́ mọ́ sẹ́rí wíwí tó wí rẹ̀ báyìí sẹ́rí wíwí tó wí rẹ̀ báyìí wíwí tó wí. àwa sì ní ìkúkù lọ́wọ́ dáadáa. ìkúkù mbẹ́lẹ̀ táwọn. sẹ́rí níbi ẹnu ọ̀nà bí kó tó sílẹ̀kùn adagogo ojú ẹ̀ bó ni abojú ẹ̀ jẹ́. àwọn sàbójú ẹ̀ jẹ́ jọ́lẹ̀. bàbá ní ká filẹ̀. wọ́n ní sẹ́ra mi ní àìmọ́ fọwọ́ kàn. ẹnu ẹ ti bàjẹ́ àtàwọn sùnmọ́ àti gbájú àti àwọn afárá sàrẹ́ àwọn gbẹgbẹ ibi tó ti wá mọ̀ pé Sheikh Adamu sáré tó bọ́ọ̀lù ẹnu ta sí báwọn kan dùn bọ́ọ̀lù sáré títì ni. wọ́n ní àfa yìí pé òun bú bàbá Mọ̀lánà Sheikh Adamu wọ́n ní bàbá tó ń ti fẹ́ máa ti pẹ́ yéé nígbà sunkún máa ń ṣe bí wèrè láàrin títì gbogbo àwọn àfa wa ló dáwó fún. Allahu Akbar. wọ́n ní gbogbo àwọn àfa wa ní mọ́ríkàsì jọ́nà náà padà dáwó fún kó lọ fi tọ́jú omi náà bàjẹ́ jọ́nà. bàbá wa pè é. eléyìí wọn bá yìí rẹ̀ jẹ́ o. bàbá wa ṣàdúà bàbá wa pè bàbá wa ṣàdúà fún. bàbá ní tọ́ ńgbọ́ lọ fẹ́ mọ̀ mi ti pẹ́. ńgbọ́ lọ fẹ́ mọ̀ mi ti pẹ́. wá wọ̀nà tọ́lọ̀ ń gbà. wá wọ̀nà gbà tọ́lọ̀ ń gbà tó fi mọ̀ mí. ọlọ́run fi sóríire ni. ọlọ́run fi sóríire ni. bàbá Mọ̀lánà Sheikh Adamu wa ṣàdúà fún. àwa wọlé talẹ́talẹ́. àwa wọlé talẹ́talẹ́. ìrìn àjò tá a fi wá lọrin wọn. ìrìn àjò táwọn àbá fi wá lọrin. sáré gbà táwọn padà sékòó. gbàtà ń padà sékòó. àfa wa Hamid Bashar. Hamid Bashar. àwọn náà ti ní mọ́tò kan wọ́n ń pè ní Passat nígbà náà mọ́tò yẹn yẹjú wọ́n wá ní à ń tí ń lè kó o. aláwọ̀ tí ń lè kó. bàbá ní ẹnìkan kan ọgbà ṣáájú mi. àbálẹ́ ní gbọ́dọ̀ ṣáájú àwọn. ọ̀rọ̀ wìláyà àwọn ní sọ. wọ́n rọ̀ wìláyà àwọn làwọn ń sọ. ẹnìkan kan ọgbà ṣáájú mi. ẹnìkan kan gbọ́dọ̀ ṣáájú àwọn. ẹ máa tẹ̀lé mi. ẹ máa tẹ̀lé àwọn ni. àbá owó èsì ìfẹ́ kí mọ́tò bàbá kọ́ ṣáájú. wọ́n láwọn ìfẹ́ kí mọ́tò bàbá Mọ̀lánà Sheikh Adamu ṣáájú. mọ́tò bàbá Sheikh Adamu wọn ìfẹ́ kọ́ ṣáájú. wọ́n láwọn ìfẹ́ kí mọ́tò Sheikh Adamu ṣáájú. ẹ mọ̀ pé bàbá ọ̀ra mọ́tò tuntun mọ́tò òun náà wọ́n sì ń lò bẹ́ẹ̀ náà. tòun ni mọ́tò òun ṣe rí náà. tó sì ti gbé tuntun kalẹ̀ yá kọjú wáyé ó sì máa lẹ̀gẹ́ báyìí. tuntun sì ti wà. tuntun sì ti wà àbá sì pa tuntun sì ní mọ́tò yìí. èyí pupa tán máa ń lò òun náà ń gbé wálé tuntun sì ti wà. tuntun sì ti wà lábẹ́ wàláhì bàbá òde díẹ̀. fún bí ọdún kan bí bàbá Mọ̀lánà Sheikh Adamu ògún. Allahu akbar. nígbà tí àwa ń bọ̀ àwa ẹnìkan kan gbọ́dọ̀ ẹ má ṣáájú mi o. ta kú ní ìsàlẹ̀ kòtò àwọn bọ̀ ṣẹ́wárí ara débì kan. wọ́n láwọn débì kan. àfa Wahab Gamawi. àbá Abdulwahab Gamawi. sẹ́ni gbogbo àwọn àfa wa bí tá ń gbé òjìnà síra wọn o. bí tá ń gbé òjìnà síra wọn. bẹ́ẹ̀ bá bọ́ síbi ẹ̀ẹ́dẹ̀lẹ̀ àfa ilé yìí ní Agége wọn sẹ́ni bàbá Mudirul Markaz. bá Mudirul Markaz tó ní. àkàndá Ọlọ́run ni wọn. àkàndá Ọlọ́run ni àbáláwo fi gbé yóò ti jọ Sunday. bàbá pọ̀ kínní yẹn sí wọn la mo á sọ fún àfa mo ní sọ yóò jọ Sunday. aláwọ̀ sọ yín jọ Sunday torí àsìkò. ọ̀rọ̀ sojú mi. ọ̀rọ̀ sojú àwọn. àkàndá ni wọn. àdúrà lókùtù bàbá fẹ́ ṣe. Nákàlí bàbá ní Nákàlí o bàbá jiná gan ṣé àbí mo sọ. ó ní bàbá Mudirul Markaz. wọ́n wá bẹ̀ èmi wà fún mi ní tíra kí n bá wọn hàn tú ni. wọ́n náà fáwọn tíra káwọn bá wọn hàn tú. sẹ́rí bí tá ń gbé jambol mọ́tòbá ilé oúnjẹ ilé bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n ń gbé wọ́n á fẹ́ yàwó àkọ́kọ́. bàbá. ọmọ fẹ́ yẹ yìí náà torí lérí bú kan sọ̀rọ̀ kan jò ní ó ní bàbá ó ní ọmọ tí bàbá fẹ́ ní Mudiru gbà mọ́ bàbá lọ́wọ́ eré ìrò pé ọmọ ọdún mélòó ni ọ. ayé rẹ máa bàjẹ́ ni. àfáwà bàbá Mudirul Markaz àfáwà Sheikh Shazili àfáwà Salati àfáwà Dawud tọ́jọ́ máa ń ṣe pọ̀nù. àwọn tọ́jọ́ lájọ ṣe pọ̀nù. àfáwà Saruji tọ́jọ́ máa ń ṣe pọ̀nù.
nígbà tí wọ́n ní bàbá wa ní àfáà wa Sàrújí ibi tí mo ti fẹ́ lọ ni pé ọmọbìnrin ọmọ gbẹ́nàlétì first first wife bàbá wife tí wọ́n fẹ́ hùn tí bàbá Mùdírù fẹ́ first wife wọn yín wàá hàn tún tán wọ́n wàá gbé wàhálà àti tíra àwọn ni máa bá ní. wọ́n wàá tọ̀ lọ́dọ̀ wọn bá mọ̀ láńṣẹ́ òṣìṣẹ́ lọ́mọ yìí tí mo bá mi hàn tún ń kọ́. àwọn ní ìgbè fún tí wọ́n fọ̀. àwọn ni wọ́n fọ̀. àgbà bàbá ti tayọ ọkùn wọn pa àwọn fẹ́ ru. àgbà mọ̀ láńṣẹ́ àdámù ti tayọ ọkùn lọ́kọ́ àwọn ọmọ jẹ́lẹ́ńjẹ́ òun gbé sábẹ́. bàbá ti dàgbà ńgbà náà bàbá kẹ́nìkan wá nígbà náà bàbá fẹ́ fẹ́. ó ní bàbá fẹ́ fẹ́. ládùúgbò gbogbo ìyàwó tí bàbá ní. ládùúgbò ìyàwó tí bàbá ní. kò sínú tàn yọrọ ni. kò sínú tàn yóò ní rọ ni àhún sọ ni eré ẹ burú àhún sọ ni. ó tún wá sọ̀sọ́kú sọ pé ńgbà náà bàbá lóòótọ́ àwọn àròyé kan ṣẹlẹ̀ nípa wọn níjọ wọn wá sí ìyàwó bàbá wa fara mọ́ gbọ́yà lọ sí ìyàwó mọ yọ̀ǹda rẹ̀. wọ́n ní bó ṣe wí òròwòrò ń jọ òun. àfa wa Lágòdì. bàbá aṣọ ìyá ayá Lágòdì. àwọn ni wọ́n ṣe wá sí njọ́ náà. aláwọn náà ṣe wá sí njọ́ náà. níyàwó àkọ́kọ́ tí Mùdírù ọkọ̀ ṣe. níyàwó àkọ́kọ́ tí Mùdírù ọkọ̀ ṣe. sanawula jọ̀hún. sanawula jọ̀hún. ibẹ̀ wọ́n ti ṣe njọ́ náà. ibẹ̀ náà ti ṣe njọ́ náà. èmi àtàtótó la jánẹ́sì fún wọn. àwọn àtàtótó náà làwọn tó jánẹ́sì fún wọn. ìgbà àtàfà àtótó làjọ jánẹ́sì njọ́ náà. àbáṣà àti náà pè mí dìde. pé ọyá kan jọ ya tó kájọ fún ọ. àwọn tó bá ní kẹsẹ̀tì lọ́wọ́ njọ́ náà wọn ò rí ń bẹ̀. afá wa Ọlọ́run ní jẹ́ ṣubú. wọ́n náà débi àdúrà náà bá wa táyé ṣe wọ́n lẹ̀ ní ṣubú wọ́n láwọn fi yòókù di Sunday. gbogbo ìgbà. wọ́n ní gbogbo ìgbà. ẹ máa sọ̀rọ̀ Sheikh Adam. ẹ máa sọ̀rọ̀ Sheikh Adam. ẹ máa sọ̀rọ̀ Mùdírù. ẹ sọ̀rọ̀ Mùdírù. ẹ sì sọ dáadáa. ẹ sì sọ dáadáa. ẹ sọ dáadáa. ẹ sọ dáadáa. mo sọ lẹ́ẹ̀kan mo ní gbogbo ilé kéwú ńlá tí ọba nírú Jaqmal. wọ́n ní gbogbo ilé kéwú ńlá tí ọba nírú àbáwá táyé ṣe asádùnúwà ìzí. ilé kéwú náà ò lè pé. ilé kéwú náà ò tí ì pé abọ ni. torí wáàsí mẹ́ta ni. ìjà wù ń bẹ. ìjà wù ń bẹ. tí a bá fẹ́ sówó ètè. tí a bá fẹ́ sówó ètè. tó mọ̀ mọ̀ pé náà máa sá. wọ́n lè mọ̀ òwò ètè ṣe dáadáa. àwọn mi gùdù mẹ́. wọ́n lè mọ̀ láńṣẹ́ òṣàlì ni wọ́n gùdù. àfa má jà jà gan. ìjáwù ká sówó ètè. ẹ rí i pé ńgbà tá a fà ń bẹ láyé ẹ rí àwọn wèrè kankan kọ́ jáde kí wọ́n pé nǹkan kan sàwọn. àfa padà tán àfa kú 1980 2000 lára àwọn wèrè kan tó wá jáde tán pé ńgbà náà àwọn ti di nǹkan kan nígbà tí ò sáwọn yìí mọ. àwọn àbáṣàrà ti. wọ́n ní ẹ máa ń sọ́wọ́ ètè pẹ̀lú yóò jọba ṣáàṣì ni. ẹ fi jọ wọn. tí àbá mi bá fẹ́ bá yẹn jà. wọ́n bá fẹ́ bá yẹn jà. láàyè orin ọ̀tẹ̀ tí ń bẹ ní agbárí. orin ọ̀tẹ̀ ń bẹ ńlẹ̀ ni àwọn wákà tó lè bí nǹkan míì. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo gbádùn yín púpọ̀ lẹ́yìn. Ọlọ́run gbádùn yín gan àwọn gbádùn ìgbà táwọn wò yín gan lọ. ọ̀rọ̀ tó pọ̀ tí mo fẹ́ sọ. Ọlọ́run pọ̀ táwọn fẹ́ sọ. yín wàá wájọ Sunday. Ọlọ́run wájọ Sunday. kò ní pọ̀ náà o. ọ̀rọ̀ sọ́rọ̀ njọ́ náà rẹ̀kẹ̀tẹ̀. àwọn núktọ̀ náà ni. àwọn núktọ̀ náà ni. ọ̀rọ̀ Mùdírù wa. kẹ́bẹ́ iná ti sọ láàárọ̀ pé ẹ̀fẹ́ kó tún wá Sunday. ṣé bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ Mùdírù. wọ́n ní bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ Mùdírù. bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ Mùdírù. bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ ti sọ̀rọ̀. bàbá Mùdírù àkàndá ni wọ́n. Ayakumullah. ẹ ti sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bí Mùdírù ṣe lọ ọ̀dọ̀ bàbá ní Kánò ṣé Nasiru Kabara ọdún tí wọ́n kọ́kọ́ mú Mùdírù dé tí wọ́n mọ̀ kọ́ Amẹ́ríkà sí wọ́n mú wọn bá wa ní. àbá sàbán bàbá ní káwọn lọ sí Ìjẹ̀bú. wọ́n máa ń fẹ́ kókó yín jọ́ ọlọ́run tẹ́ ẹ sọ. sáárì Mùdírù nígbà tí Mùdírù dé. wọ́n nígbà tí Mùdírù dé. tọ́pọ̀ fẹ́ mọ̀ kọ́ wa kọ̀wá ìdùn náà ń kọ́ wa. kọ̀wá ìdùn náà ń kọ́ àwọn. Èkó náà máa ń sọ. wọ́n ní Èkó náà máa ń sọ. ó yà mí lẹ́nu bí Ìlọrin ṣe pa. ó ní bí Ìlọrin ó dàbí pé àdúrà sí Adam ló chẹ́ǹjì. wọ́n ní àdúrà sí Adam ló chẹ́ǹjì tó nu Èkó yẹ kó fi sọ́ọ̀dì ti lọ́rin. wọ́n máa fẹ́ kọ́ akéwù. wọ́n á ní. iná arfu nọ́sbà. arfu nọ́sbà. إذا دخل على الكلمة لابد أن يكون منصوبا. إذا دخل على الكلمة لابد أن يكون منصوبا. àwọn ọmọ Ìlọrin tí wọ́n wá jà pé oríṣiríṣi èèyàn ni àwọn tó wá láti Abidjan àwọn tó wá láti kìnní àdán. àwọn tí lọ́rẹ́ wa ní. àwọn Ibrahim Kadamu ni wọ́n ń kọ́ wa tẹ́lẹ̀ wọ́n á gbà lọ́wọ́ wọn àwọn ni wọ́n á ní wọ́n mọ̀ kọ́ wa. àwọn ètò wa láti Ìlọrin pé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n bá yí ìwé Èkó ní mò ń sọ. arfu nọ́sbà. ó wá díjọ́ kan àwa léètì wọ́n wá ní ká tó géètì àtò jẹ́ gbogbo yòó náà nígbà tí ó wá yá àbá kan wọ́n pè ní àbá tájù àbá àtájù yẹn jẹ́ classmate àwọn àbá Juma. sẹ́rí gbogbo àwọn ọmọbìnrin gbogbo àwọn àbúrò àbá àṣẹ ìṣáàzì àfáàn gbogbo wọn wọ́n kẹ́ ọmọdékàsì nígbà tí àbá àtájù táwọn yìí wọ́n á ní wọ́n máa nà wá wọ́n á nà wá
ẹgbẹ́ wa balẹ̀ ó ṣàyé ni ó ní yé èkó lé la pé tó fi parí. ayakunla. ṣe wá rí àwọn haúsá nígbà táwọn ń bọ̀ wá láti ilẹ̀ haúsá àwọn tó wá kẹfọn wá ṣe rí ẹ̀fọn oríṣi mẹ́ta níbẹ̀ mẹ́ríkàsì ṣe tá a bá fẹ́ dira wa á di ẹsẹ̀ báyìí á wà di orí lọ́tọ̀ báyìí á sì di ara náà ẹ rò pé ó kù wọ́n dì kalẹ̀ torí ẹ̀fọn ni o ṣe rí irú àwọn ẹ̀fọn Kánò ni àwọn ilẹ̀ haúsá náà gbé wá ságége ṣe wá rí ẹnu tí ẹ máa gùn báyìí sáré gbogbo aṣọ tá a dì mọ́ra tá a ní kó yọkàrà nẹnu ní tọ́wọ́ báyìí yọ jẹ wa nù wọ́n yẹ ẹ̀hànà tí ọ̀dà. ayakunla bàbá. inú ẹ̀fọn tó lẹ́yìn ẹ̀fọn Kánò ẹ̀fọn Èkó ló tún burú tẹ bá fẹ́ fọ ẹ̀fọn Èkó ẹ̀fọn Agége lọ́ọ́ ya wèrè jù. tó túbọ̀ ni yóò sọ akéwú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá rí kò ní wù bẹ́ẹ̀. yóò sọ akéwú bẹ́ẹ̀ táwọn àgbákò ẹ̀fọn tó ní sọ̀ lẹ́nu. àbá wa Atayese. inú mi máa dùn sí i. ẹ̀yin máa dùn sí i pọ̀. tí ẹ bá fẹ́ràn àfa rẹ̀. ẹ bá fẹ́ràn àfa rẹ̀. ẹni tó bá fẹ́ràn àfa yìí. ẹ bá fẹ́ràn àfa rẹ̀. ìyọ́n fẹ́ràn ẹ̀ tẹ́yẹ. ìyọ́n fẹ́ràn ẹ̀ tẹ́yẹ ni. Mo gbádùn yín púpọ̀. Àwọn fẹ́ràn yín gan, wọ́n sì fi fẹ́ àwọn sáwọn àtàjọ bá àwọn fẹ́ràn yín. Mo gbádùn yín púpọ̀. Àbá Atayese náà sì máa ń sọ fún mi pé ní àwọn táwọn fẹ́ràn àbá mi ló bẹ̀rẹ̀ àtàwọn fẹ́ràn. Torí àníyàn yìí dà púpọ̀. Onítorí àníyàn yìí dà gan. Gbogbo ntẹ wa mọ̀ yìí. Wọ́n ní gbogbo tẹ́ mọ̀ yìí. Ẹ wá ní gbéraga. Ẹ ní gbéraga wàlọ́hì bó ti jẹ́nu bàbá. Wàláyé ẹ ní gbéraga. Wàláyé ẹ ní gbéraga. Àmọ́ ìzálẹ̀ kẹta lẹ́sìn ẹ̀ takabbaruna fatakabbaru lahum. Wọ́n ní tẹ́ bá ti pàdé ẹni tó gbó jó ní gbéraga yìí ní ẹ̀sẹ̀ gbéraga sótọ̀ ọmọ náà. Ẹni ọba wù ẹ hàn. Ẹni bá wù ẹ hàn lẹ́ máa ṣe é sí. Òun lẹ́ máa ṣe é sí. Tó bá gbé hàn wá inú ògbé pàdé ẹ̀. Àwa ni tọ̀. Ẹni ó dín tòun dín náà ni. Àwa náà ní mọ́ríkàsì. Àwa náà ní mọ́ríkàsì alákin tó lè bá a tún ṣe. Àbá Atayese ẹ bá bù Àbá wọ́n jẹ. Atayese ẹ bá a finish wọn. Ẹ bá bù wọ́n jẹ kí wọ́n lápá. Wọ́n lápá la kíkan ṣe wọ́n. Kí wọ́n lápá kí nǹkan máa ṣe wọ́n. Ọ̀gbọ́n àbá. Kíkan ṣe wọ́n. Ọlọ́run jẹ́ pẹ́ láyé. Ọlọ́run jẹ́ pẹ́ láyé kẹ́ ẹ ṣe pẹ́. Ọlọ́run jẹ́ gùn lẹ́mìí. Ọlọ́run jẹ́ gùn lẹ́mìí kẹ́ ẹ ṣe pẹ́. Àwọn àfa wa. Àwọn afá wa. Tí wọ́n ti lọ. Wọ́n ti lọ. Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Rọ̀ ìmọ̀ lọ́ọ̀bù lẹ́sìn abúgání. Lákìní ìlàlẹ́ khairati kọ́ni àdáni. Lákìní ìlàlẹ́ khairati kọ́ni àdáni. Gbogbo àwọn bá tí wọ́n kọ́ wa tá a fi dì báyìí. Ọlọ́run àwọn tí wọ́n ti kú nu Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Àmín. Mẹ́láta bàbá Sheikh Adam, bàbá Sheikh Shazali, bàbá Salati. Àti gbogbo àwọn tó tún kù tí wọ́n ti lọ ní àwọn àbá wa. Ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. Kul huwa Allah. Bàbá Amúdúrú Markaz, àlékún ẹ̀mí gbogbo, inú mi dùn jò ní wọ́n ti náwó sókè ní, mo kọ alhamdulillah. Ìyẹn wọ́n sọ máa ń sọ fẹ́ nìkan pé àkàdá ni mùdíjẹ́ rò pé mùdírù ọmọ kankan ni. Kò ogun ní ọmọ, àbá máa sírí. Wàláhì tàláhì wọn gba àṣírí òun lọ́dọ̀ ẹnìkankan ọwọ́ ni tí máa gbà hàn. Wọ́n bẹ láyé ọ̀rọ̀ tí ń sọ yìí kìí ṣe pé ìpúrọ̀. Ó ti rí gangan nu. Wàláhì wọn mọ̀ ó kọ́ lọ́hùn. Tí ń bá hàn tán yìí tún wá dá tíra ń padà. Omi tí wọ́n bá tún mú wá ń gbà mí ọ̀tọ̀tún ni. So gbogbo àwọn ìgbà tó kàn ìyá èdè wọn kàn change ni. Lójijì ọba change sí lọrin ọba di lọrin padà Ọlọ́run mọ́sá jẹ́ ogun lẹ́nu ẹ̀yin náà Ọlọ́run jẹ́ ogun lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń tẹ̀lé wọn mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin àbúrò àfa mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tó bímọ orí tó pọ̀ lélẹ́yìí mo bí ilẹ̀ kan mú ní sẹ́ ara mọ́tò fọlọ́run ni àbẹ́ ẹ̀kọ́lé fọlọ́run ẹ̀kọ́ dúpẹ́lẹ̀sì fọlọ́run ni tó fi ṣe báyìí fún yín Ọlọ́run níjọ́ bàjẹ́ láíláí alibarika ọlá ní Muhammad àwọn ọmọ náà Ọlọ́run ó wò wọn yóò dá wọn sí alibarika ọlá ní Muhammad.